àlẹ́ ìbá o àfààfẹ́ ẹni ẹ̀ka pẹ̀pẹ̀pẹ̀ tó bá jẹ́ òkè. Òkè nígbà pẹ̀pẹ̀pẹ̀ dẹ́. Ọba mi alápá kábíkábí láyé. Ọba mi elétí ìgbàròyé o. Ọba tó lọ ń gbogbo kò dẹ̀ lè so ń gbogbo. Torí pé Ọlọ́run ọba ni èmi gbójúlé. Agbójú lọ́lọ́wọ́ kò ní jọ ogún ọ̀fọ̀ àdìgún orí ọmí. Ọlọ́run tó dálẹ̀ òun ló dókè. Ó tẹ́lẹ̀ fún wa bí ẹni ń tẹ́ni. Ó wà tà sọ́mọ̀ bí ẹni ta sọ. Àríwá àlà o. Wáyé dùn lókè tí ẹni mo ṣe. Ìbànú bí Muhammadu o, akọ ìdẹ́gbẹ̀gbẹ̀ o, eléyìí tí mo tẹ̀lé. Àfíìsì Àdìgún mo sọ̀kún bá ṣe tá ní nílùú Ṣàngó. Mo bá wọn dé mọ̀ndí iná mo ṣiṣẹ́ pẹ́. Mo dúpẹ́ ọ̀pẹ́ òtò ìgbà bàbá mi kẹ́. Torí pé àǹfààní o àwọn ẹlẹ́bí mi lọ́mọ ìgbà ni mo ṣe kí n tó ṣeré nílò Àdìgún àdìgún làmọ́ àwọn oníkéwù ẹ̀mí padà lẹ́yìn mi Àdìgún adé o tí wọ́n ni mo ṣe. A kì í nílé bàbá kámọ̀mọ́ ní tí màmá ọláyé ní. Àdìní ẹ̀ mọ́ ọmọ olè ọmọ Ajíbọ́dé. Ẹ̀gbọ́n aláàjì wá sí ìyá ọmọ Ajíbọ́dé. Olórí ẹbí Mọ̀nsúrà alájà mi ń kọ́ wá àjà Mọ̀nsúrà. Ìyá ìdùnnú alálùbárè ìta o. Ajámọ̀sùn kúmọ̀lẹ́ bá mi ìfàlájà mi àjọkẹ́ sí. Ìwé lódò ọmọ bá tọ́ olúmẹ̀rẹ̀. Èyí ẹ̀ ṣe fún mi ò ní gbàgbé ẹ̀tọ́jú Oríṣiwá dà. Aya ti mú mi nì mí alákòó. Àwọn ọmọ yìí wádìí dìgbà àmì àṣẹ o. Àbọ̀lì bèbí máa ń gbẹ̀ṣẹ̀ nǹkan sún. Ẹ̀rọ gbogbo ní January, on the 11th of January, a pé lágbára Ọlọ́run ọba àbàdà bọ́lábọ́lá. Àwọn tìlú Amẹ́ríkà gbòǹgbò wọn ló kojú. Ọmọ Ajíbádé ẹlòkúlùkù mọ́nù máa ń bẹ̀ ṣẹ̀lì kọ̀ọ̀kan. Gẹ́gẹ́ bí mo ṣe ń wí. Àgbà òní ṣáínà láàwà iye. Àgọ́ ìmọ̀ tí bímọ mọ́ mi. Ajáwúlá ìmọ̀ tún mi o. Ọmọ alájí àkàbí mi àkàndé tó kún bọ́ sí. Àkàndé ń bẹ lọ́dọ̀ lọ́wọ́ wọn bá. Ajáwúlá ìmọ̀ tí ó ń bẹ lọ́dọ̀ lọ́wọ́ ọba. Ẹ̀yin wọn ò bàjẹ́ àwọn àgbẹ̀pẹ̀ fà láwọ̀ ìmúra o.
Àfọ̀mọ́lẹ̀ mo tún kábíyèsí ọmọ ńlá lórí ìṣẹ̀lẹ̀ ọ̀gá ọmọ tí ìdí alágbó ayọ̀ká orí ọ̀dọ̀ ọ̀dọ̀ ọ̀sọ̀. Àyà kábíyèsí oṣooṣù ayọ̀ká orí ọ̀dọ̀ ayọ̀ká àdọ́rẹ́. Ẹgbẹ́ sí tó dúró. Títà aláàbí mi kú lẹ́nu mi. Aláàbí ìsúnmọ́ ìlà ọ̀gbàgbé. Afájà mi iná tún mi o. Àfọláṣadé. Alájà ọ̀gbìn èmi o. Aláàbí tí o mọ̀ ní ìsìn. Àlàbí rẹ̀ ní wa gan. Ó lánàá ọlọ́run. Ẹ̀sìn mi bẹ́ẹ̀. Àṣẹ̀ṣẹ̀ bẹ̀rẹ̀ Ádámù sùúrù láti àmọ́ ìgbégalẹ̀. Òjò èdè ní sókè ládùúgbò. Aládìsẹ́ mi ó ná olórí ẹbí ti jẹ́ láti ìfúnni. Nígbà tí wà dé alákìlá àti òfin olóòrùn ìrẹsì. Ada ṣéèkù ẹ̀kọ́ ńlá tún lẹ̀.
àdìsẹ́ mi ò ná àdìsẹ́ mi ò ó ní òògùn lórí ẹ̀mí yàrá máa ṣe lọ́rọ̀ òun lọ ó káàrí nígbà àpamọ́ sí yàrá máa ṣe òun máa pẹ̀ fún mi. Dàdà bá sí létí ìwòlẹ̀ kan lé. Létí ìwòlẹ̀ kan lé. Tàtó mọ́rù tàbí tàtó ná. Nígbà láwọn ilé ilé ìbọn ọmọ òkú múrímúrí. Lọ́jọ́ aláàbíṣẹ́ ìlú òbí olóòrùn rẹ̀. Ayọ̀ máa wọlé ẹ̀mọ́ra bá o, ẹ máa dùn ní ìlú tiwa. Ọmọ adé ní ìlú gbà pẹ́ tó. Ṣéyá o, olórí rẹ̀ mú. Olórí rẹ̀ mú. Káàpẹ̀ máa wọlé lọ́wọ́lẹ̀ rárá. Káàpẹ̀ máa wọlé lọ́wọ́lẹ̀ rárá. Káàpẹ̀ máa wọlé lọ́wọ́lẹ̀. Káàpẹ̀ máa wọlé lọ́wọ́lẹ̀ rárá. Àbábàbà ẹni òkú ẹ̀ àwọn ọmọ àkírẹ̀ mú àkírẹ̀ òṣì àkírẹ̀ mú ọlásẹ̀ ní àwọn ọmọ ọmọlé òkú èrè àwọn ọmọ Adébọ́lá bó ti wùlẹ̀ kan lé wọn ò lè báyìí lóòjì kíá. Ojú ẹ̀ wọ́n tẹ̀lé tẹ̀lé Adébọ́lá. Aláàbí ṣe mi ò rí ọ̀sán lè pàdé. Káfíń mọ́ọ́mọ́lẹ́ o. Olùkọ́ aláàbí káfíń ló ṣe. Olùkọ́ aláàbí káfíń ló tẹ̀lé ṣe. Káfíń mọ́ọ́mọ́lẹ́ àbílẹ̀ àgbọ̀n lọ́nà. Ó bẹ̀rẹ̀ máa ń bẹ̀ṣẹ̀ kankan lọ. Ọkọ̀ tayọ̀ káàdé mi mo gbà fún ẹ̀tọ́ ojú. Ọkọ̀ tayọ̀ ká gbogbo lẹ́nu kí ọ bára àṣìbí. Ọba Abraham sì ní ìkọ́gbẹ́ lágbára ọlọ́wọ́ bá hàn níjàbọ̀. Ó wá o kí làwọn kọ́ ọba pé ọba aláṣẹ ọba. Kí làwọn kọ́ ọba pé kí làwọn kọ́ ọba pé ọba Bùràsí kí làwọn kọ́ ọba pé. Ẹni bá gbogbo lọ́wọ́, ọkùnrin ló bá gbogbo lọ́wọ́, obìnrin ló bá gbogbo lọ́wọ́. Ọ̀pọ̀ àyọ̀ká kí làwọn kọ́ ọba fún. Ọba Rashidi wo kí làwọn kọ́ ọba fún. Ọba Bùràsí kí làwọn kọ́ ọba fún. Ẹni bá gbogbo lọ́wọ́, ọmọdé ló bá gbogbo lọ́wọ́, àgbàlagbà ló bá gbogbo lọ́wọ́, ọkùnrin obìnrin ló bá gbogbo lọ́wọ́. Ọba Rashidi kí làwọn ọba gbogbo. Kí làwọn fẹ́ bá gbogbo. Kí làwọn ọba gbogbo. Kí làwọn ọba gbogbo. Ọba tó dá lóhùn. Ọba tó tẹ ká lọ́tẹ̀. Ọba tó dá lóhùn. Ọba tó tẹ ká lọ́tẹ̀. Ọba Rashidi kí làwọn kọ́ ọba tó lọ.
Rashidi kí làwọn fọwọ́ bá pè lọ. Láti ọba Rashidi kí làwọn fọwọ́ bá pè lọ. Ẹni bá fi ògùn gbogbo. Àtọ̀mọ́lẹ̀ gbogbo ẹni bá fi ògùn gbogbo. Mo ṣe ọkùnrin ló bá fi ògùn gbogbo. Ìbá àṣebìnrin ló bá fojú dọ́gba. Olówó ìlú ló bá fojú dọ́gba. Ọlọ́lá ìlú ló bá fojú dọ́gba. Abáyọ̀ sí ìyé láwùjọ sọ̀rọ̀ bàtẹ́. Àtọ̀mọ́lẹ̀ kí láwùjọ sọ̀rọ̀ bàtẹ́. Àtọ̀mọ́lẹ̀ kí láwùjọ sọ̀rọ̀ bàtẹ́. Àtọ̀mọ́lẹ̀ kí láwùjọ sọ̀rọ̀ bàtẹ́. Ìyanu ṣẹ̀kẹ̀rẹ̀ lọ bá ń dọ́, ṣẹ̀kẹ̀rẹ̀ lọ bá ń dọ́. Lábíyèsí ìwádìí òkè ṣẹ̀kẹ̀rẹ̀. Ṣẹ̀kẹ̀rẹ̀ lọ bá ń dọ́. Kábíyèsí dìde òkè ṣẹ̀kẹ̀rẹ̀. Ẹ má fi pàmò o. Ẹni tí òkú Rashidi Akudi o. Ó dà fún ọmọ fún ọmọ. Àtàwọn ọmọ náà kí ìgbésí mi o. Wèrè yìí. Kábíyèsí jagunjagun ló ń bọ̀. Àpòmílẹ̀ jagunjagun ló ń bọ̀. Olórí òmu kò gbọ́dọ̀ kan ìyọ̀mu. Jagunjagun ló ń bọ̀. Olórí òmu tí kò gbọ́dọ̀ kan ìyọ̀mu. Jagunjagun. Àpòmílẹ̀ olórí òmu kò gbọ́dọ̀ kan ìyọ̀mu. Ọ̀gbọ̀núwà ń gbé. Kábíyèsí ọ̀gbọ̀núwà ń gbé. Àrọ̀mọ́lẹ̀ ọ̀gbọ̀núwà ń gbé. Ọ̀gbọ̀nú àbọ̀ ogun ló. Ọ̀gbọ̀nú àbọ̀ ìrọ̀pọ̀ àlọ́bá. Ọ̀gbọ̀nú àbọ̀ ogun ló. Ọ̀gbọ̀nú àbọ̀ ogun ló. Ọkọ̀ ayọ́kadì ìwé olóòrùn o. Àtàmọ̀lẹ̀ ọkọ̀ ọ̀tà ìwọ̀ta wọn. Ó tún ya ọkọ̀ lọ́rùn tó yìn. Ọkọ̀ lọ́rùn tó yìn. Ọkọ̀ olúwa gbẹ̀bùn ní ọkọ̀ lọ́rùn tó yìn. Ọkọ̀ àyọ̀ká àdéhùn. Ọkọ̀ olúwa wù mí sani wéwé. Kábíyèsí àgbẹ̀balẹ̀ ọ̀nà. Aláwọ̀ bá fi jẹ́ Rashidi yìí. Àwọ̀ bá fi jẹ́ Rashidi yìí. Àwọ̀ tó bá fi jẹ́ Rashidi yìí. Ó yẹ ọ̀gọ̀dọ̀ olúwa tó yìn mọ́ ṣé mo dúpẹ́. Ọba mi wà kí èmi olówó. Ẹ bá mi kí wà kí èmi o. Àbọ̀ òrìṣà ṣíṣe. Àbọ̀ òrìṣà ọ̀ṣun. Ọba ìṣẹ̀sùn ṣètò náà. Ọba ìṣàbẹ̀wò ni. Ọba ìṣàbẹ̀wò ni. Gbogbo Ọ̀ṣun state pátápátá. Gbogbo Ọ̀ṣun state pátápátá. Ọba ìṣàbẹ̀wò Ọ̀ṣun state pátápátá. Ọba ìṣàbẹ̀wò ni. Àwọn ọba kọ́lé dé. Àwọn ọba kọ́lé dé. Àwọn ọba kọ́lé dé. Ẹ̀mí ọba kọ́lé dé. Ìgbà kọ́lé dé. Ìgbà kọ́lé dé. Ọmọ ṣe ìgbà kọ́lé dé. Ọmọ ṣe ìgbà kọ́lé dé. Ìgbà kọ́lé dé wọ́n fẹ́ tó ń lọ. Ìgbà kọ́lé dé wọ́n fẹ́ tó ń lọ. Ìgbà kọ́lé dé. Ìgbà kọ́lé dé. Nígbà Ọ̀ṣun mo lórí òkú ọba ẹ̀fọ́. Nígbà Ọ̀ṣun mo lórí òkú ọba ẹ̀fọ́. Nígbà Ọ̀ṣun mo lórí òkú ọba ẹ̀fọ́.
ọ̀ṣun mi lórí ètò ẹgbẹ́ ọ̀ṣun. Ìfàkóòrè 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 ọ̀ṣun ìfàkóòrè nígbà ọ̀ṣun mi lórí ètò ẹgbẹ́ ọ̀ṣun. Ìfàkóòrè ọ̀ṣun ìfàkóòrè. Eléyìí olúwa tó wù mí gbọ́ bí mo ṣe wí. Eléyìí àtọ̀mọ́lẹ̀ olójú àrèébò. Nígbà ọ̀sùn mi lórí ọ̀pọ̀ ọ̀pọ̀. Eléyìí olúwa tó wù mí o. Sàmúdì. Eléyìí olúwa tó wù mí o. Ọ̀pọ̀ tó olúwa tó wù mí o. Ọ̀pọ̀ àgbẹ̀kọ̀ o. Àwọn mẹ́tẹ̀ẹ̀ta wọ́n tọ́jú àtọ̀nà ilẹ̀ oko òkú àtọ̀run. Olúwa tó ní ìwé ṣe o. Ó yà ó ní ìwà tó ní mi. Èṣe ní ìwà tó ní mi o. Olórí ó ní ìwà tó ní mi o. Mo tọ́jú àyọ̀ká o. Àyọ̀ká ni o. Àyọ̀ká o. Àyọ̀ká ni o. Olórí àtọ̀nà lẹ́ọ̀ṣọ́. Bẹ́ẹ̀ni ọlọ́run tó ń mú. Bẹ́ẹ̀ni olúwa tó mú mi. Àyọ̀ká jójú àdùnnú. Ọ̀hún ìyálẹ́jọ́ jójú àdùnnú. Olúwa tó ń mú mi o. Àyọ̀ká jójú olúwa tó ń mú mi o. Àwọn ọmọ ìlú àbọ̀mọ́lẹ̀. Àwọn ọmọ ẹ̀bẹ̀ ìta. Àwọn ọmọ ẹ̀bẹ̀ ìta o. Olúwa tó ń mú mi. Olúwa tó ń mú mi ṣe. Àwọn mẹ́tẹ̀ẹ̀ta ní ojú ìta àkùdú. Lẹ́yìn mo láwọn kan bàbá ẹ̀ ò kí ló ṣe wọ́n. Àwọn sọ̀rọ̀ ẹ̀yẹ́ bá bá rẹ̀ kó bá. Ṣùgbọ́n kẹ́mi ò lè wá dé báyìí. Èmi ní àbẹ́rẹ́ ìgbà bí mo ṣe wí. Báwo ni olúwa mú mi? Ayọ̀ká àbúrò ṣeéṣe. Olúwa tó mú mi gbàgbà fún ẹ̀tọ́. Olúwa tó mú mi. Olúwa tó mú mi. Olúwa tó mú mi. Àtọ̀mọ́lẹ̀ oṣù. Olúwa tó mú mi. Àtọ̀mọ́lẹ̀ oṣù. Olúwa tó mú mi oṣù. Lọ́jọ́ aláwọ̀ káwọn èèyàn àgbẹ̀. Gbogbo ilé mọ̀ kọ́mọ̀ dáadáa láyọ̀kọ́. Gbogbo ilé mọ̀ kọ́mọ̀ dáadáa láyọ̀kọ́. Gbogbo ilé mọ̀ kọ́mọ̀ dáadáa láyọ̀kọ́. Ẹ̀yà tó lọ́dọ̀ àwọn olórí tó ń lọ. Ẹ̀yà tó lọ́dọ̀ àwọn olórí tó ń lọ. Olórí àyọ̀ká máa ń rọrùn lẹ́nu àjọ. Èmi olúwa tó yìí mọ́ra. Èmi olúwa tó yìí mọ́ra. Olúwa tó yìí mọ́ra. Olúwa tó yìí mọ́ nǹkan ṣe nǹkan. O mọ̀ sí olúwa tó. O mọ̀ sí olúwa tó. O mọ̀ sí olúwa tó yìí mọ́. Àjọ olúwa. Ọdún olúwa tó ń bọ̀. Ẹ̀jẹ̀ àyọ̀ká àdé. Àyọ̀ká àdé. Olórí ìyá kan kan lẹ̀. Ìyá alájọlẹ̀ ní ẹ̀. Ìyá alájọlẹ̀ ní ẹ̀. Adọ́gbọ̀n olúwa tó ń bọ̀. Ọdún olúwa tó ń bọ̀. Ọdún olúwa tó ń bọ̀. Olúwa tó ní sábì òun lókè ẹ̀rí. Olórí ìlú Olúwa tó ní olórí. Àyọ̀ká bó ti wù lọ kọ́ lé.
bó ti wù lè kán lé ẹ̀. Olórí àtọ̀mọ̀lé bó ti wù lè kán lé ẹ̀. Ìyá alájọ́ mo lẹ́rù òjò ọlọ́gbọ̀n. Ìyá alájọ́ mo lẹ́rù òjò ọlọ́gbọ̀n. Àyọ̀ká lówó bá ń jẹ́. 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 Báwo la ọ̀gbọ́n òdòdó ti rẹ̀? Àyọ̀ká tó bá dúró tó bá wúlò. Ilé rẹ̀ wọ́n ń bá ìgbà. Aláyọ̀ká tó bá dúró tó bá wúlò. Ilé tó bá dúró tó bá wúlò. Àtúntò, 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 ìgbàgbẹ́ ẹ̀sọ́. Ìyanu Àyọ̀ká lélẹ̀. Olúwa tó yìí, tó ń náwó. Olúwa tó yìí o, ẹ̀ṣẹ́ kò dúpẹ́. Ọdún olúwa tó wù mí. Number one, olórí ilé, tọ́jú ìfẹ́yìn. Number two, tọ́jú Àyọ̀ká. Sọ́nà lójú, Àyọ̀ká lé. Sọ́nà lójú, sọ́nà lójú lélẹ̀. Sọ́nà lójú lélẹ̀. Ọmọ ìyá aládé lélẹ̀. Wà á tọ́jú number one. Olúwa tó wù mí. Number one. Olúwa tó wù mí. Number one. Olúwa tó wù mí. Káàkiri number two. Olúwa tó yẹ olóògùn àrẹ́lẹ̀. Ẹ̀wá tọ́jú sọ́nà lójú Àyọ̀ká lórí. Àyọ̀ká lórí ìṣèjọba lórí. Bóyá Àyọ̀ká, Àyọ̀ká, Àyọ̀ká. Bóyá torí kò dìde, ìrora dìde. Àyọ̀ká torí kò dìde. Èmi Alhaji Lateef Mustapha Adégbìtẹ́ ọmọ Àgbọ̀ṣọ̀nà. Mo ń fàsìkò yìí dúpẹ́ lọ́wọ́ gbogbo àwọn tó wá bá wa ṣe ohun ẹ̀yẹ bàbá wa Adérọ̀gbà Búsàrí Adérọ̀gbà lónìí, bàbá onínúure, bàbá tí máa béèrè dáadáa fún ọmọ rẹ̀. Lójú bàbá yìí dáa fún wa, ẹ̀yìn wọn náà ó dáa fún wa o. Gbogbo ẹ̀yin tẹ́ wá bá a ṣe nǹkan ẹ̀yẹ yìí, ẹ délé báre, àrìnàkóre, àfòyábí o, ìrọ̀rùn ni ó bá yín o, dáadáa lábàáyín ṣe o, àníbàáyín ṣàìdá o, ọ̀làláwọ̀ náà wà lápáta ìlàbílà ìlà sí. Ọjọ́ kan lára àwọn ọmọ tó kí wọ́n wá bí àtúntà bí Ọlọ́run ọba ṣe é láyé ọjọ́ ìní ara wa sáré o. Àdúrà ìdá ọ̀gbọ̀n wa ọba wa onírúurú èèyàn olóòótọ́ wájú ìpàdánù wọ́n fẹ́ràn ọmọ ọtọ́jú ẹbí ọtọ́jú ara ọtọ́jú sórí ìrùkọ́ sórí ìrùkọ́ Ọlọ́run ti ṣàṣẹ ìrùkọ́ ti ṣàṣẹ ìrùkọ́ ọmọ Ọlọ́run ti rí pé lóòótọ́ ìrùkọ́ Ọlọ́run ti gbà lára wa gbogbo àwọn tó ń gbá láti ọ̀pọ̀ dídì láti tòsí adúgbòlówó yóò ẹ ṣé púpọ̀. Good evening, everybody. My name is Captain Adewumi Búsàrí Muritàlá from Àgbọ̀ṣọ̀nà compound.
I'm from Adielu Okunade Dynasty of Adoisona. So I'm very, very happy for those people who are here today for the ceremony of our late father, Aderogba Bushari Adielu Okunade, the last born of Adielu. We thank God for the life well spent of our father. He's the last born of Adielu. We thank God for his life. Like always say, the father has begotten, our forefather has begotten so many things to us. He has begotten that God live in the adherence of the custom of Oyo Empire. We are here, our forefather, Okwade travel from Oyo Empire with Alaafin Atiba. And thank God is the second Osusona of Adoisona. So we thank Almighty Allah for those people who are here today, those people who are coming to this ceremony. We thank God for the life of our father. He was born in the reign of Alaafin Adeyemi the first, the Alowoji Olubiyere. And on the 18th of October, the life just cut him off. We thank God for his life. We pray for all these people who are right here that they should all get to their place in food and with Almighty Allah, we pray for them, for the life they have been living. Thank you.
Ọba tó mi lówó lọ́wọ́.
ìgbélé 25 days. Ọba wọn lọ ṣe ìwé. Aláwọ̀ wájú ló ń rè lọ. Ọ̀nà bẹ̀rẹ̀. Ọ̀bẹ tó lẹ̀ kúrò ìgbẹ́rù. Àlẹ́jẹ̀ ọ̀ma. Àyọ̀bá mọ̀ bá àwọn ẹbí ọba tó ń lọ. Àyọ̀bá àwọn ọmọ bá ẹbí wọn ṣe wá o. Òtí yá ẹ bó ṣe lé ní ilé rẹ̀. Àyọ̀bá òun lọ mú. Àyọ̀bá òun ní ilẹ̀ òdì ní ọ̀yà ọ̀yà. Àti àyọ̀bá. Ayọ̀ká tó báyìí ayọ̀ká tó báyìí ayọ̀ká tó báyìí ayọ̀ká tó báyìí ẹ̀wọ̀n ọmọ ọlọ́mọ láàrin ìrò. Ayọ̀ká ọmọ ọlọ́mọ láàrin ìrò. Ẹni tí ò ṣe bí aláwọ̀ arúgbó ìbò. Ayọ̀ká o, Ayọ̀ká o, Ayọ̀ká o, Ayọ̀ká bàtà rẹ̀. Alábòóyè lékúlékú, àmẹ̀yìn àròbẹ̀rẹ̀. Ayọ̀ká o lọ lóde. Ayọ̀ká o, Ayọ̀ká o. Ayọ̀ká Jésù àìtórí bí mo máa jẹ́ o. Ayọ̀ká o. Ayọ̀ká Jésù àìtórí kí kọ̀ọ̀kan má jẹ́ o. Ayọ̀ká o. Ayọ̀ká ṣe àyàtú káàkiri gbogbo. Àwọn ìmọ̀mọ́ ọ̀gbọ́nwájú. Àwọn tí wọ́n mọ́ ọ̀gbọ́nwájú. Àwọn tí wọ́n mọ́ ọ̀gbọ́nwájú. Ẹ̀bà àwọn tí wọ́n mọ́ ọ̀gbọ́nwájú. Ọmọ Bọ́lájí ni Bọ́lájí 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 Bọ́lájí. Àwọn ọmọ wọn ti máa rí. Ìjọba ní ìjọ ọba ooo. Àtọ̀mọ̀lẹ̀ wọn ọmọ àgbẹ̀ oní ìṣọ̀nà ìgbọ̀bọ̀dé. Kí ni àwọn ọba ẹyọ nínú lẹ́yìn ìlú ẹ̀jẹ̀ ìfọdún fọgbà. Àtọ̀mọ̀lẹ̀ wọn mo sì fi àforíadé. Ọba abúlé sì ní mi. Ọkọ olórí olùwà tó mọ̀ mi. Ọkọ olórí olùwà àti ìwé ọkọ sọ́mọ lójú o. Àyíká àmúṣọ́mọ lójú. Kábíyèsí wọ́n ní ọ̀pọ̀lọpọ̀ bá níwọ̀n ìpèdè mo bẹ̀rẹ̀ bọ́bá níwọ̀n ẹ̀ẹ́dọ́gba. Àwọn bàbí ló bá ń gbà lóra tó máa ń gbọ́.
bàbá rírí. Bàbá ti mú ìwà ọmọ aláàánú bá ríkà olórí ẹkú. Àgbẹ̀rẹ̀kọ̀ tó fún mi. Àgbọ̀ràbọ̀ nípa ṣùgbọ́n. Mo dúró mo bá wúre. Ìbásírò náà. Ìbásírò. Bàbá alága iṣẹ́ mi fàlà bí ọmọ ilé ènìyàn mo bá délé. Ọdún tó bá fà é. Ọ̀gá mi lá nílà ọmọ ìrẹsì. Òkòkò oṣù òkú ọba ní. Ọba ìṣà ọba ní. Handsome Kábíyèsí ọba nìsa handsome Kábíyèsí ṣe ń tọ́jú onímọ̀lẹ̀ àgbáyé onímọ̀lẹ̀ àgbáyé àwọn ọlọ́wọ́ kò má mi dùn onímọ̀lẹ̀ àgbáyé onímọ̀lẹ̀ àgbáyé.
Come on.